ǹjẹ́ a kú dédé àsìkò yìí a kú kó lè dáa àdúrà wa yóò gbà àmín. Ìròyìn Feli-feli náà ló dé sójú amóhùnmáwòrán yín láti ilé iṣẹ́ wa ìròyìn Feli-feli TV lónìí ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ keje nínú oṣù kẹta ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú APC lápá àríwá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà, Saliu Lukman òun mà ló ti ké sí àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún láti pe àkíyèsí ààrẹ Bọ́lá Tinubu lórí bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti bí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti rí lọ́wọ́ báyìí. Lukman èyí tó sọ̀rọ̀ náà lójú ìwòye tirẹ̀ wípé láyé Olúgbọ́n ó ní bó ṣe jẹ́ o, láyé Àrẹ̀sà ìlú tòrò, ìlà àrọ̀gún olóhun gbogbo ló ń lọ ní mẹ̀lọmẹ̀lọ. Ó ní ṣùgbọ́n o, àkàrà òun dórí akáyìn ńlóde eléegun o. Ó ní pẹ̀lú bí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti rí lọ́wọ́ báyìí, ó ní a gbọ́dọ̀ fọwọ́ lẹ́ràn. Ìdí rèé tí Saliu Lukman tó ṣe pé àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC láti pe àkíyèsí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu wípé báwo gan ló ṣe ṣe ọ̀rọ̀ ọ̀hún o tí gbogbo rẹ̀ tó fi di báṣubàṣu tí nǹkan òkè tí ohun gbogbo fararọmọ́ o ní orílẹ̀-èdè Nàìjíríà. Lukman tó sọ̀rọ̀ ó ní kó tó di pé wọ́n dá ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ lélẹ́yìí tí wọ́n kó ẹgbẹ́ òṣèlú mẹ́ta pọ̀ lọ́dún 2013 tí wọ́n sọ gbogbo rẹ̀ di ẹyọ kan ṣoṣo èyí tí wọ́n fi gbé ẹgbẹ́ òṣèlú APC jáde lẹ́yìn tí wọ́n dá ẹgbẹ́ òṣèlú bíi mẹ́ta pọ̀. Ó ní bí nǹkan ti ń lọ sí ó sì ní àwọn ìwà àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ èyí tí wọ́n ti sọ síwájú àsìkò náà. Ó ní pẹ̀lú bí nǹkan ti wá ń lọ yìí o, ó ní wọn gbọ́dọ̀ fọwọ́ lẹ́ràn kí wọ́n fi òkú ìyá wèrè dáwèrè. Ó ní ó ṣeé ṣe kó sún jẹ o. Ó ní bí wọ́n bá fi ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dá Bọ́lá Tinubu, ó ló ṣeé ṣe kí gbogbo nǹkan ó dàrú jù báyìí lọ. Nípa ìdí èyí kí gbogbo àwọn àgbà ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n pe Tinubu sínú ìpàdé láti béèrè bó ṣe ṣe kí gbogbo nǹkan tí ò fara rọ mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, nítorí pé àwọn ọmọlẹ̀ yìí wọ́n ń ké ìrora bí gbogbo nǹkan ti di ọ̀wọ́n gógó tí ètò ààbò tí ò fara rọ mọ́ ò ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ìpínlẹ̀ bíi 24 báyìí inú wọn ti fìdí rẹmi o sọ́wọ́ àìrínà àìrílò owó èyí tó ń bá àwọn ìpínlẹ̀ wọn fínra, léyìí tó jẹ́ wípé ó ṣeé ṣe kó ṣe àkóbá fún àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ náà láti má lè rí owó oṣù wọn gbà látàrí wípé ọ̀nà tí owó ń gbà wọlé sí àwọn àpò ìjọba ìpínlẹ̀ ọ̀hún, owó ọ̀hún ò tó nǹkan kan mọ́. Owó tí sì ń wọlé kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ o látàrí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tó ti dẹnu kodò. Àwọn ìpínlẹ̀ 24 ọ̀hún ni wọ́n ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ wípé àwọn ni wọ́n gbójúlé, ìjọba àpapọ̀ ni wọ́n fẹ̀yìntì o. Wọ́n ní tí ìjọba àpapọ̀ bá kọ̀ láti yọ̀ǹda owó fún wọn, a jẹ́ wípé àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ 24 ọ̀hún àwọn náà wọn ò ní gba owó oṣù ní. Ìpínlẹ̀ 11 péré o ni wọ́n rọ́wọ́ mú lọ sẹ́nu tí wọ́n lè fọwọ́ gbáyà wípé àwọn ti tó gbangba sùn lọ́yẹ̀ láti lè sanwó oṣù àwọn òṣìṣẹ́ látàrí wípé àwọn náà wọn ò fi ọwọ́ mẹ́wàá jẹun ẹni tèrè èjì tèrè tí wọ́n rí kójọ o. Wọ́n ló sì tó àwọn láti fi sanwó oṣù àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ wọn síwájú kó tó di pé ìjọba àpapọ̀ wọ́n taari owó èyí tí wọ́n máa ń tì sí wọn lóṣooṣù tá a mọ̀ sí monthly allocations kó tó di pé wọ́n taari rẹ̀ sí wọn. Àwọn ìpínlẹ̀ 11 ọ̀hún eléyìí tí wọ́n lè dáṣàmú kíọkíọ lórí ọ̀rọ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ òun náà láti rí ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Kano, ìpínlẹ̀ Anambra, bákan náà ìpínlẹ̀ Edo tó fi mọ́ Enugu, ìpínlẹ̀ Imo, ìpínlẹ̀ Kaduna tó ń ti Kwara, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ògùn,
tó fi mọ́ ìpínlẹ̀ Zamfara. Àwọn ìpínlẹ̀ wọ̀nyí ni wọ́n tó gbangba sùn lọ́yẹ̀ tí wọ́n lè sanwó oṣù òṣìṣẹ́ o láì ṣe pé wọ́n wo ọwọ́ ìjọba àpapọ̀. Ṣùgbọ́n lára àwọn ìpínlẹ̀ èyí tó jẹ́ wípé lọ́wọ́ báyìí wọn ò ní agbára láti sanwó oṣù àwọn òṣìṣẹ́ ọba wọn mọ́, tó jẹ́ pé owó tí ìjọba àpapọ̀ tí ó ń tari sí wọn lóṣooṣù ni wọ́n gbójúlé o. Òun náà ń láti rí díẹ̀ lára àwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Sokoto, ìpínlẹ̀ Yobe, ìpínlẹ̀ Taraba, ìpínlẹ̀ Plateau tó fi mọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ o, ìpínlẹ̀ Nasarawa, ìpínlẹ̀ Kogi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára àwọn ìpínlẹ̀ ọ̀hún nìyẹn. Ṣùgbọ́n o, àwọn ìpínlẹ̀ 24 ọ̀hún ni wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má dá wọn dá ìṣòro wọn láti lè tètè ṣe ohun tó tọ́ kí àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ wọn kí wọ́n lè rí owó oṣù wọn gbà, kí wọ́n sì lè rí owó fi ṣe àwọn ohun tó jẹ́ ti pàtàkì ní ìpínlẹ̀ wọn. Àwọn ẹgbẹ́ tí wọ́n jẹ́ oníṣègùn òyìnbó tí wọ́n ti ń po oògùn pọ̀ ni wọ́n mà ti sọ̀rọ̀ bóde sí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n gbà á lérò láti lọ kàwé ní ilẹ̀ òkèèrè wípé kí wọ́n má sun owó àwọn òbí wọn níná o tó bá jẹ́ pé àwọn orílẹ̀-èdè kan ní ilẹ̀ adúláwọ̀ ni wọ́n ti fẹ́ lọ kàwé wọn. Àjọ ọ̀hún tó sọ̀rọ̀ náà lánàá nílùú Ìwó tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀ṣun, nílùú Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́hùn-ún níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ilé ẹ̀kọ́ eléyìí tó jẹ́ ti oníṣègùn òyìnbó tó wà nílùú Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ ọ̀hún o látẹnu ààrẹ ẹgbẹ́ ọ̀hún eyín ti PCL, àwọn pharmacist àti àwọn tí wọ́n jẹ́ oníṣègùn òyìnbó ní Nàìjíríà. Àwọn ni wọ́n sọ̀rọ̀ náà wípé àwọn wòye pẹ̀lú pé ètò ọ̀rọ̀ ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe fararọ mọ́ o, èyí tó fà á kí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n máa gbéra kúrò lórílẹ̀-èdè Nàìjíríà lọ ilẹ̀ òkèrè. Wọ́n ní ṣùgbọ́n o tó bá jẹ́ àwọn ilẹ̀ òkèrè ilẹ̀ adúláwọ̀ bí orílẹ̀-èdè olómìnira Benin, orílẹ̀-èdè olómìnira Niger, Cameroon, Burkina Faso àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ti fẹ́ lọ kàwé. Wọ́n ní àwọn yóò gba àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún lámọ̀ràn láti má ṣe sun owó ọ̀hún níná o. Wọ́n lámọ̀ tó bá jẹ́ bí orílẹ̀-èdè Amẹ́ríkà, orílẹ̀-èdè United Kingdom àti orílẹ̀-èdè Germany tó fi mọ́ àwọn ilẹ̀ aláwọ̀ funfun, wọ́n lè yín o ló jẹ́ àwọn orílẹ̀-èdè tí ẹgbẹ́ wọn tó fọwọ́ sí láti lọ kàwé ń bẹ̀. Wọ́n lámọ̀ tó bá jẹ́ àwọn ilẹ̀ adúláwọ̀ tá a mẹ́nubà wọn, wọ́n ní kò sí àjọṣepọ̀ kankan láàárín àwọn ilé ẹ̀kọ́ gíga fáfitì tó ń bẹ ní àwọn orílẹ̀-èdè náà pẹ̀lú ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó PCL. Ọ̀rọ̀ ọ̀hún tó jẹyọ lánàá níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde o ni wọ́n ti gba àwọn akẹ́kọ̀ọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lámọ̀ràn wípé béèyàn ó bá jẹ ọ̀pọ̀lọ́ kó jẹ èyí tó lẹ́yìn. Bẹ́ẹ̀ bá lọ ilẹ̀ òkèèrè láti lọ rèé kàwé, ẹ lọ ilẹ̀ aláwọ̀ funfun níbi tí àwọn ọmọ ẹgbẹ́ wa tí wọ́n wà tí wọ́n sì ti ń ṣe dáadáa láwọn orílẹ̀-èdè náà yàtọ̀ sí àwọn ilẹ̀ adúláwọ̀ léyìí tó jẹ́ pé ìbáṣepọ̀ pẹ̀lú ilé-iṣẹ́ ìjọba tí orílẹ̀-èdè Nàìjíríà tó rí sí ọ̀rọ̀ ẹ̀kọ́ kò dán mọ́rán, bẹ́ẹ̀ sì ni wọn ò fọwọ́ sí i. Wọ́n ní nípa ìdí èyí ẹ má sunwó àwọn òbí níná o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àmọ̀ràn tí wọ́n sọ fún àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè Nàìjíríà níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde tàwọn akẹ́kọ̀ọ́ kan tó jẹ́ ti ilé ẹ̀kọ́ ìṣègùn òyìnbó àti ti àwọn tó jẹ́ ti dókítà èyí tó wà nílùú Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Látàrí ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ kan tó wáyé ní ìpínlẹ̀ Èkó lọ́lẹ̀ ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí, ìṣẹ̀lẹ̀ jàǹbá ọ̀hún ló mẹ̀mí ènìyàn kan lọ èyí tó ń wa kẹ̀kẹ́ márúwá ẹlẹ́sẹ̀ mẹ́ta. Gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún léde sọ di mímọ̀ wípé ọkọ̀ àjàgbé èyí tó máa ń kólẹ̀ kó dọ̀tí tó jẹ́ ti èyún àjọ lọ́mà ní ìpínlẹ̀ Èkó, òun ni ìjánu rẹ̀ ló daṣẹ́lẹ̀ tí lórí afárá ṣítà èyí tó wà ní Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó, tó sì jẹ́ pé ìṣẹ̀lẹ̀ jàǹbá ọ̀hún ó mú kí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan àti ọkọ̀ kórópè tó fi mọ́ kẹ̀kẹ́ márúwá wò kí wọ́n wà nínú ìṣẹ̀lẹ̀ jàǹbá náà. Wọ́n ní ilé ìkólẹ̀ ìdọ̀tí sí èyí tó wà lẹ́yìn ọkọ̀ ọ̀hún ló jábọ̀ látòrí afárá ṣítà sí àwọn tí wọ́n ń lọ ní ilẹ̀ ẹlẹ̀ ní agbègbè Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó, èyí tó sì jálé ọkọ̀ kórópè kan tòun ti márúwá lórí o. Ṣùgbọ́n ẹni tó wà nínú márúwá ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tí ń wá ní ìṣẹ̀lẹ̀ jàǹbá ọ̀hún ló mẹ̀mí rẹ̀ lọ ní ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun
ọ̀sẹ̀ yìí tá a wà yìí gẹ́gẹ́ bí àjọ LASTMA bí wọ́n ṣe fi léde o. Wọ́n ní àwọn èèyàn tó farapa níbi ìṣẹ̀lẹ̀ jàǹbá náà ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti kó lọ ilé ìwòsàn tí wọ́n sì ti gbé àwọn tó kù lọ sí àyè ìgbókùpamọ́sí o. Wọ́n wá ṣe ìkìlọ̀ fún àwọn ènìyàn láti má máa wá wàrà ro. Wọ́n ní bẹ́ẹ̀ bá ń lọ ní títì ẹ má wàrà ro. Bẹ́ẹ̀ sì ni kí àwọn tí wọ́n ń wa ọkọ̀ kí wọ́n máa ṣe àkíyèsí ọkọ̀ wọn lóòrèkóòrè lójúnà láti lè dẹ́kun ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà àgbà ọ̀jẹ̀ nínú àwọn tí wọ́n ń kọ ní takasùfé ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Two-Face Egbe tòun tẹni tó jẹ́ máníjà rẹ̀ Efe Ọmọrẹgbẹ, òun ni wọ́n ti jọ pín gàrí báyìí. Ṣé yóò bá bọ̀ wọ́n ní oko ò ní jẹ́ ti bá tọmọ kó mà láàlà lẹ́yìn ọjọ́ pípẹ́ o èyí tí máníjà tó jẹ́ ti Two-Face tí wọ́n ti jọ ń bára wọn jọ ṣe pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ bíi ọdún sẹ́yìn. Wọ́n ní nínú ọ̀sẹ̀ tá a wà yìí ni Two-Face ló fi ọ̀rọ̀ ọ̀hún sórí ìkànnì ayélujára rẹ̀ wípé òun dúpẹ́ gangan o, òun dúpẹ́ gidi gan ni fún àtìlẹ́yìn ìrànwọ́ àti ìbáṣepọ̀ tó wà láàrin òun pẹ̀lú máníjà òun Efe Ọmọrẹgbẹ, wípé ó dúró ti òun bẹ́ẹ̀ sì ni àwọn gbọ́dọ̀ àwọn yè. Ó lámọ́ o, okùn ò nígùn títì kó mà níbì kan àti ìgùn bọ̀. Ó ní ní báyìí Efe Ọmọrẹgbẹ ó ní àwọn ti pín gàrí wọ́n ti pínyà o, kì í ṣe máníjà òun mọ́. Oníkálukú wọn ti lọ láyọ̀ àti àlàáfíà. Nínú ọ̀rọ̀ tirẹ̀, Efe Ọmọrẹgbẹ òun náà dúpẹ́ o lọ́wọ́ Two-Face Egbe fún akitiyan àti ìbáṣepọ̀ tó wà láàrin wọn. Ó ní kódà òun ní ìrìnàjò pẹ̀lú Two-Face gẹ́gẹ́ bí ìrìnàjò ọmọ ìyá àti bàbá láti bí 20 ọdún sẹ́yìn tí àwọn ti ń bára wọn jọ ṣe pọ̀. Ó ní kò sí èdè àìyedè, ohun gbogbo ló sì ń lọ, eku ké bí eku, ẹyẹ ké bí ẹyẹ. Ó lámọ̀ tó bá tó àsìkò tí ọmọ bá tó lọ́kọ̀ ó di dandan kó lọ́kọ̀ o, tó bá sì tó láti ní àdá ó di dandan kó ní àdá. Ó ní báyìí àtòun pẹ̀lú Two-Face ó ní ìbáṣepọ̀ gẹ́gẹ́ bí máníjà àti ọ̀gá olórin tí ń bẹ láàrin wọn. Ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ o. Ó lámọ̀ bí wọ́n bá pàdé ara wọn ní òde àwọn yóò kíra wọn, ó dì mọ́ra wọn nítorí pé àwọn ò fìjà túká o. Àwọn jọ yanjú ọ̀rọ̀ bí ìtùbínàbí kó tó di pé oníkálukú ó lọ lọ́tọ̀ọ̀tọ̀. tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV fún tòní. Títí ojúmọ́ ọ̀la tẹ́tùmọ́ aláǹfààní láti gbọ́ ọ̀tún ròyìn míì. Ilé òní lé wa o, ọ̀nà nínà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.